نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. قبل عليك Adá pẹ́fọ́ náà bá alékún ìkí ọlọ́run, orí ajẹ́ tán ọlọ́run, kó ma bá alẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí kókóró tí a bá lọ níbi tírà Tahribu Tashil al-Aqidah al-Islamiyyah tí a fọ́wọ́ Abdullahi ibn al-Aziz al-Jarrayn hafidhahullahu ta'ala ọ̀rọ̀ al-wala wal-bara wọ́n ni a ṣàlàyé ẹ̀kọ́ wa al-wala wal-bara tàlá lẹ́fẹ̀ẹ́ kí ló tàbí nífẹ̀ẹ́ rẹ̀ tàlá kórìíra kí ló dé tàbí kórìíra ẹ̀ ó náà ni púpọ̀ tàbí lọ eléyìí ara ẹ̀sìn wa lọ́wà ó sì ká gbìyànjú kálágbóyẹ dáadáa bí àgbóyẹ Yorùbá tó àmọ́ra wọn kan ní aláṣejù a sì máa rí àwọn kan níbi aláṣẹ ìtò àbí kí àgbọ́yẹ tó yí dáadáa wọ́n ní àwọn oníbídà kọmpútà fi wò wọ́n nínú àwọn tó yẹ ká fi al-wala wal-bara tó yẹ ká bá lò pẹ̀lú al-wala wal-bara òun ní àwọn oníbídà àbáwọn oníbídà yìí ọ̀nà mẹ́ta olúwọ́ fún wọn sí alákọ̀ọ́kọ́ onílàsàrà ìfọ́ra ní jẹjọ ẹni tó jẹ́ bídá tí wọ́n pèsè bídí ẹkùn wọ́n pèsè lọ sí bídí ààrẹ yìí bídí àti wọ́n pèsè sí kìí ṣe bídí àtún mọ̀káfẹ́ so àwọn kọtàkẹ́kà dèrè ẹni tí ẹ̀tọ́ jẹ́ bídíà àwọ́lẹ́ ètò ń pèpè sí bí bídíà náà àmọ́ bídíà tó kó sí àti tí ń pèpè sí kìí sí bídíà tó mọ̀káfẹ́rà
irú ẹni yìí a bá lò pẹ̀lú alwala a nífẹ̀ẹ́ rẹ̀ lóbi wọn dáadáa ìsìláàmù ma bẹ̀lá rẹ̀ a sì kórìíra rẹ̀ lóbi wọn bídí àkókò sí àmọ́rọ̀ àwọn báyìí a kò sí hajjúrù wọn àyàn wọn lódì ìyàn wọn lódì tí wá àwa tí a ò kí ń ṣe àfà ìyàn wọn lódì tí wá ní pé a ní mọ́ jòkó tí wọ́n kí ló dé tàbí ní jòkó tí wọ́n ní ìtorí pé kán bà kó ìrújú bídí àwọn ọ̀rìn tí pépè sí gbọ́gbẹ̀rẹ̀ yìí kán bà kó ràn wá a ní jòkó tí a ní kàtíra ẹ̀ a ní gbọ́wà sí rẹ̀ ájútà òsè múrù àmọ́ àwọn tó bá jẹ́ àwọn àfà àwọn lè bá wọn jòkó látara pé ìfọ̀rọ̀ tó rí lórí ọ̀rọ̀ lẹ́gbẹ̀rẹ̀ yóò wáyé láàrin wọn tí ó bá lè ṣe ó pàtí yẹni lè bíbì kan wà lọ qismu thani min al-mubtada'a ìpín ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ àwọn bídíà rí man kanat bid'atuhu mukaffiratan òun lẹ tó jẹ́ pé bídíà rẹ̀ mukaffira ni ìpínlẹ̀ kejì mú ẹgbẹ́ alákọ̀ọ́ta sọ òun ni bídíà rẹ̀ kọ́ gẹ́rù mukaffira àmọ́ eléyìí bid'atuhu bid'atun mukaffira ẹni tá a bá rí pé ó kó sí bídíà pẹ́pẹ́ bídíà tó kó sí bídíà tó mukaffira ni bídíà tó jẹ́ pé yẹ bá kó sí rú ẹ̀ èyàn ti di káfìrí báwo láti bá irú ẹni bẹ́ẹ̀ lò níbi agbọ́nrin alwàláhù wàlbàrọ̀ afá ní kagoládù asùfíyà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti tayọ ààlà àwọn aláṣejù nínú àwọn Súfí àwọn afá máa ṣe yàtọ̀ láàrin aláṣejù nínú Súfí àtẹ́ni tí ó sàfẹ́jù nínú wọn ẹlòmí tó wá gbá wọn afá yìí mẹ́ bí wọ́n arúgbó táwọn afá ń sọ ní pé wọ́n ní àwọn tí wọ́n sàláṣejù ní pé àbí wọ́n dá ní wọ́n dá fún òní wọ́n dá kámọ́pọ̀ ẹmọ bẹ́ẹ̀ tó rẹ̀ lè ráfà kan ó já fẹ́ẹ̀sìn kó wá fi Súfí rinlẹ̀ pé nǹkan tó dá ní torí pé Súfí nínú àwọn fírọ́kù náà wà ṣùgbọ́n àwọn máa ń sí àtọ̀ láàrin gùlátùhù àwọn tí wọ́n tayọ àlà nínú àwọn Súfí pẹ̀lú àwọn tí wọ́n tayọ àlà àwọn tí wọ́n tayọ àlà náà ń bídíà ni wọ́n kéèsì ọ̀tọ̀ tí wọ́n bá tún bá wọn lọ ọ̀tọ̀ àbáwọn tẹ́ ń sọ̀rọ̀ ní sí yìí èní bí nínú àwọn bídíà tí yẹ bá kó sínú ẹ̀ tó di káfìn látara rẹ̀ òun ni kíyàn tayọ àlámbí Súfí ìtayọ àlámbí Súfí ṣe pé ní bídíà rẹ̀ wá pọ̀ ní pé àwọn bídíà àwọn àdùkár tí ó bá ti pọ̀ sí ní a sì mọ́ wọn pé alásìgbélé yìí pè yán sàṣẹ́gbélé pé wọ́n ń gbára ẹ̀ láyé agbára síkìrí sáwọn ojú táwọn fi mú àṣẹ́gbélé yìí èwọ́ bá síkìrí ọ̀sẹ́kìrí èwọ́ tó ní ọdún wá ń kan rẹ̀ ní ẹ̀ṣẹ́ láyà tí ojú tàbí wà sí dúnú ojú yìí kọ́ ojú tàbí wọ́ àṣẹ́jù abala ẹ̀tìkọ́ọ̀dù ni àdíọ́kàn wọn láwọ̀ afáàní alladhina yad'una al-amwat wal-mashayikh àwọn tí wọ́n tayọ àlánà àwọn Súfí òun làwọn tí wọ́n máa ń pè òkú báwọn bá tọ́ ọ̀kan àwọn onítọ̀ ọ̀kọ́lọ́lọ́mọ́ òkú tó ti kú nínú àwọn séhù àwọn ànábì Ọlọ́run àwọn làwọn mọ̀ tọrọ Ọlọ́run bí ẹ bá kó sínú ilé ìlú Súfí ó ti tayọ àlámẹ́
ó ti di káfìrí. Kí ló di káfìrí? Iṣẹ́ tó ṣe gangan ní kúfúrù, iṣẹ́ ẹni ṣíríkù, li'annahu yad'u ghayra Allah subhanahu wa ta'ala, ìtí ń pí ẹlòmí lẹ́yìn Allah. So bí ẹ bá bá tún dídé yà yìí ó ti káfìrí o. Bí ẹ bá gbá dé ní pé kò ní Ọlọ́run ṣàánú mi mọ́, Ahmada Tijani lókù tí ń pè pé wá ṣàánú mi, wá kó mi yọ. Bí ẹ bá bá tún dídé yà yìí ó ti kó sínú bid'atun mukaffira lára wọn táwọ́rún. Kẹ́sì mọ́ fẹ́ràn wá jẹ́ nílùú táwà yìí àti kéèkéé súfí àtàgbàlagbà súfí gbogbo náà fi òkú. Àmọ́ ó túnwò láti wò wọ́n a ti sàlàyé ẹni pàtà ń sọ nípa al-kufr. Bàbá fẹ́ràn wá jẹ́ lókù kò sí súfí kí èpò kú nílùú táwà yìí àti kékeré wọn àtàgbàlagbà wọn. Àmọ́ tó ti bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn á bá wọn lò pẹ̀lú kíni yìí àìmọ̀ láti bá wọn lò. Wọ́n dúró táà fà wọn ni pé ó dúró bìrì jáàrí ni táà bá fún ẹni ó dùn jáàrí gbogbo súnfí pápátá tí ń bẹ Nàìjíríà ìlátàfàwà ààfin rẹ̀ fún wọ́n ṣe gẹ́gẹ́ sí mùsùlùmí tó kò sí súnfí tí pẹ̀lú nílẹ̀ ọlọ́ọ̀bá. Ó wà nínú kàìtà máa ń fún wọn gẹ́gẹ́ máa fà àwọn òṣìṣẹ́ tí wọ́n wí bí wọ́n bá parí àwọn Tìjàníyà tó bá ń parí wíri ní wọ́n lọ nínú tó wọ́n fi ń kẹ́yẹ̀ pé àyà kútúbà Rabbani àyà kútúbà Rabbani àyà kútúbà Rabbani apẹ̀yẹ kútúbà Ọlọ́run aláwùlẹ̀ pọ́pẹ̀ tánúpẹ̀ kútúbù ní pé àádà kúfùrù ní so kò sí àwọn tẹ́fẹ́ bá ti ṣe wíri ìdí Tìjàníyà yóò ṣe lówó eléyìí. So ṣe mú jáàdù pé wọ́n ń fi ẹlòmí lẹ́yìn Ọlọ́run ó ti káfìrí bàbá ní ká lò bẹ́ẹ̀ kò sí Tìjàníyà tátà ní pé gbèríyà yìí. So yídá àwọn oníkojú lẹ́yìn wọn àwọn tí ó bá ní ìmọ̀ nínú wọn ṣẹ́gẹ́ tí sí so lápára pé ẹ̀pìn lẹ́yìn Ọlọ́run ọba. Àwọn mí ń bẹ tí ò ní fojú wo nínú wọn bí ò ní fojú wo lọ bẹ́ẹ̀. Àwọn mí bẹ̀rẹ̀ pé à ní fún wọn ní lódúrù látara rẹ̀ nínú iṣẹ́ tí wọ́n ń ṣe o kékeré ló kó sí ni àgbà ló kó sí olúgbà ó dúró bẹ́ o. Àmọ́ bí pé ká fi ẹ̀dá mẹ́rin ọ̀nà tọ́lọ́pọ̀lọpọ̀ mọ́ ìtumọ̀ tí wọ́n wí wọ́n kàn fún ní Ismullahi àgọ́bìnà fún òun sì wọ́n ọkọ̀ Ọlọ́run bá tó tóbi jù ẹ̀dá wọ́n pè kan ní ọkọ̀ Ọlọ́run bá tó tóbi fún yàn wọ́n ní wọ́n fà á jẹ́hìn tí ó mọ̀ kankan yóò fà bí onífà èyí tí ó mọ́ ní kẹ́wọ́rí àwọn sàkájà jámù ní kí ṣẹ́gbẹ̀mọ́ dákàmà. So tí ò bá fojú táà bá fi ààyè ọdún òbìnrin jẹ́ táà bá fi wo kò sí súfí kan ní Nàìjíríà yìí táà ní pẹ̀lú káàfì a máa fojú kí ni yìí. So ní lágbọ́nrin kápẹ́ nǹkan sílẹ̀ Ọlọ́run ní o lágbọ́nrin kápẹ́ ìfẹ́mílẹ̀ Ọlọ́run bá ní olóòfin àmọ́pọ̀lọpọ̀ àwọn àfá àwọn tán bá sàlàyé tó máa lágídí sọ àwọn ọ̀pọ̀ ọmọlé. Bákan náà nínú àwọn tó burú náà wọ́n ṣe súnfí tó yẹ pé wọ́n bí bá ní àdì ọkàn rẹ̀ àníkún náà dúró lórí ẹ̀ bí bá jẹ́ súnfí kékeré rẹ̀ ní àgbàlagbà wọn ni tó bá lọ kó sínú ilé yóò ní àníkún náà dúró lórí ẹ̀ tó rí àwọn kan mẹ́rin bẹ̀rẹ̀ ó jẹ́ kó ti yíọ pàtàkì lọ àwùjọ tó ń dé yìí kẹwàá bí àwùjọ Islam kó wá ní gbogbo nǹkan lọ́lọ́run kí ẹ sì gbàbẹ́ gbogbo nǹkan lọ́lọ́run kí ẹ gbàbẹ́ kí a ń ṣẹ́ dì náà aláwọ̀ ni ajá tí wọ́n sọ sáànà tí yọ̀ dì náà a ní fún yàn ní ojú rẹ̀ lẹ́yìn kó ní ti kọ́dù pé wahdatul wujud ṣúrú ẹni báyìí bí ẹ bá níwájú ọkọ̀ báyìí káàfìlì ni kọ́dà Hallaj ó níwájú ọkọ̀ báyìí wọ́n ṣe fàtíwà fún wọn pa lásìkò tí ẹ̀ wọ́n ní ká pa tó ní gbogbo nǹkan lọ́lọ́. Àwa rí àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ń súnfí lónìí wọ́n gbá abẹ́ àmọ́ kèése wíńtà èbí àti wọ́n sọ alùsùnà nìkan wọ́n gbóyà gbogbo tí jẹ́ àkídà wọn ni wọ́n lè sọ́nà rẹ́díò àti tẹlifíṣàn alùsùnà nìkan ló dáhùn mọ́ kúlẹ̀ alùsùnà òbílẹ̀ rẹ́díò àwọn mọ́ pẹ̀ kẹmí lẹ́yìn Ọlọ́run ọba àwọn máa fa wọn gbọ́n
gbogbo àwọn alákìdá yóò mú tó bẹ́ wọ́n kàn mọ́ rìn lérí rẹ̀ nígbàdà wọn tó gbára ní àtàsọ́gùn ìsìlámi wọ́n kàn rìn lérí ní ó lé wọ́n ní jìdòjìdò tàsọ́gùn wọ́n tó bẹ́ èyí tó bá dín tó bá tó bẹ̀rù wọn ó ṣe wá sí wahdatul wujud kó wá bẹ̀rẹ̀ rẹ́dò pé ní náà rẹ́dò tẹ́ ń gbọ́ iná húwà táwọn sọ fún ikó lè bá yé dáadáa ọlọ́ni jẹ́bẹ̀ rẹ́dò iná ọlọ́ni o tẹ́lifíṣẹ́ tí ń gbọ́ iná ọlọ́ni o microphone tá ń lò yọ ọlọ́ni o ìrẹsì tá ń jẹ ẹ̀bà tá ń jẹ ìgbẹ́ta yíyà ìgbọ́ta ń tọ́ gbogbo nǹkan èébì ògbógbóró ẹ̀sẹ̀ àgbábọ̀ ni ẹ̀sẹ̀ súnbí ọlọ́run ya sí èrè àwọn nǹkan sì ní àkídà yìí bí ẹ bá nílò àkídà yìí ó ti tayọ alámisú bí káàfì lè léyìn ìdájọ́ wọn la ń fẹ́ bá ṣe bá wọn lò wọn la fẹ́ sọ yìí gbogbo bá rí bá náà ní súnfí àbí ìdí ń sọ pé Salatul Fatiha kíkà ọkàn rẹ̀ ó ṣe dédé Kùránì 6,000 bí ẹbá nílò àkídà ìkáfìrí ni ayẹ́sì ni aláì ọmọ kan wọ́n wáyìí òun fẹ́ dìfẹ́ndì amáàtìjá nílẹ̀ ó ní kò mí ní ẹ ìgbó àjẹ́ ìjọ yòkó èdè mí ló fi kọ́ ní ìbúra ló fi kọ́ ó ní kò mí ní ẹ ó ní lápẹjú ẹlẹ́sìn Ànábì sallallahu alaihi wasallam Ànábì níbi ẹbá ti ká Suratul Ikhlas ó ṣe dé ìdámẹ́ta Kùránì ní Ànábì ọlọ́run kọ́lá bá gọ́ta nẹ́bì lọ síbẹ̀ ìbá nẹ́bì ọlọ́run káàkiri pé tàbáráwọn tó gbàgbọ́ iye a sì láwọn tó gbọ́ lọ síbẹ̀ náà àfá a sì láwọn tó gbọ́ ipé kò rí bẹ́ náà àfá a máa tẹ́lẹ̀ yìí kò sí kí ẹgbọ́ 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 ìgbẹ̀kan tààrọ ránṣẹ́ tó ikọ́ wíwẹ́ tí wọ́n wá ibi tí àwọn ti kàá tí a mẹ́lá fìjá ní kọ padà tó ní tí mo gbà lérò kan ṣebó yìí lọ́wọ́ ni àdíwá gbọ́ pé tàà fi ń sẹ́sì lélé yìí ẹwà fẹ́ dìfẹ́ dìrọ mo sì láìkì ọmọ ilẹ̀ ọmọ ìdúgbà rẹ̀ miskin mo gbà ti ẹmẹ́ o nìkan ní ọmọ aláàlì súbí ọmọ ọkọ̀ súbí oníkìjì bá mo láìkẹ̀ ó fi hàn tí ọmọ ọkọ̀ làwá o èyí tẹ́ ìdúgbà máa wọ́n wí o wà láà ó sì rí ó tún wá sí ìfọ́síwẹ́ rẹ̀ ó ní tí ń sọ fún ẹjọ́ yẹ yí o tí ń bá ní sọ́tì fàájí gbogbo nǹkan ló jùlọ kọ́dà ìwọ́n tàà ń kí níwọ̀n mọ́ lọ́kọ̀ọ̀kan ó dùnà ìlà lọ ó tó bá kí àìlà alákọ̀ọ́lọ́gbà bó bá kí sọ́tì fàájí kan lálábẹ́ lọ́wọ́ fún ọgọ́rùn-ún ni ó tún wá kára sáàrì bàtà ìṣẹ́ tó mú lálákọ̀ọ́lọ́gbà bó bá sọ́tì fàájí ọgbọ̀rọ̀gbọ̀n ó ní kọ́dà sọ́látì Ibrahimiyya ó tó rí bẹ́ẹ̀ ní ìbá ká àmẹ́bí ní alábẹ́ ọlọ́gbà tó bá kẹrọ kẹrẹ fún àmẹ́bí lórí ọlọ́gbà ó bá sì kẹsọ̀ láti fàdé ọgbẹ̀rẹ̀ ọlọ́gbà ọgọ́rùn ni ẹ̀dàkùn oyé mi mẹ́wàá ni èyí ò lè yẹ́ yìí ọlọ́run ṣàánú ọlọ́run jà sí ìrìnàwà lára sí àmọ́ ìrúsàrí ìjẹdé òun nìkan lọmọ ọkọ̀ tó bí ó wí bẹ́ẹ̀ ayé sì gbé tó ní àkídà sófí lọ́wà bí bá nínú àkídà báyìí káàfìrí ni ó sàátù fàtẹ́ ọ̀kan ó sèré bí hajjú 6,000 sàátù fàtẹ́ ọ̀kan kí ní adẹ́kọ́ bá lọ́mọ́ súnfí bá lọ́mọ́ kàrùn ún tàwà ní súnfí bá lọ́mọ́ kà ó lọ tajà ní àfi tí ẹ bá àfikọ́mọ̀ jẹ́ súnfí nìkan lókù tó tó bá àwọn tó ń tó súnfí ìlàsọ́mọ̀ yìí pàtàkì lọ́tọ́ máa jẹ́ Tìjàníyà àpapọ̀mọ́ká kí ló dé ẹni tó gbé kalẹ̀ gẹ́gẹ́ ó nínú àkídà tó wọ́n fi ń sẹ́sì ní pé sọ̀láti fàájí ẹ̀hùn kan ó ti ṣe dédé ájì 6,000 ẹwà nígbà náà kò tẹ́ tó gbàgbọ́ ìwọ́n tẹ́ tó gbàgbọ́ yóò sì kára yóò kọ̀tọ́ lójúmọ́ ṣẹ́kẹ́ súnfí bá ń kírun wàláhì gbogbo tí ẹni súnfí bá ń kírun inú kọmọ jẹ́ súnfí rẹ̀ jẹ́ àwọn bá ti kírun àwọn òdíkọ̀ ilé súnfí nù ọmọ alẹ́ súnfí láàfí ọ̀
tí ó wà ní sí ọlọ́wọ́ sàmànáwà ẹjí kí dúró mẹ́kàdó ẹ̀ tàwọn súfí so nínú àwọn tọ́lẹ̀ kọ́sùn bí díátù mọ̀ káfíọ̀ òun ni àwọn gùlátù asòfíyù asòfíyà alladhina yad'una al-amwat àtàfi òkú wà gùlátù rọ́ọ̀fíbọ̀ nínú àwọn tán kọ́sùn bí díátù mọ̀ káfíọ̀ gùlátù rọ́ọ̀fíbọ̀ àwọn tán tayọ àlà nínú àwọn rọ́ọ̀fíbọ̀ wọn lọ àwọn ṣíyà alìmọ̀míyà àtẹ́kọ̀tẹ̀ ti gbogbo ṣíyà lálẹ́ fojú káàbìrí wò àáfà náà ni wọ́n dúró àìmọ̀ tí wọ́n ti ti ìtàn wọ́n ti fi yí ọ̀pọ̀lọpọ̀ lérí alladhina yaz'umun anna al-Qur'an muhraf ẹni tó bá nínú ẹni tó máa rò pé al-Qur'an wọ́n ti yí padà wọ́n ti change ọ̀pọ̀lọpọ̀ ní al-Qur'an àwọn kan bẹ́ẹ̀ náà ṣe àti wọn láti ọkàn rẹ̀ pé Abubakar àti Umar Uthman nítorí pé àwọn àyà kan bẹ nínú al-Qur'an tó fẹ́ fọ́ Ali tí a lè kó jẹ khalifa lẹ́yìn Ànábì wọ́n náà àyà kan bẹ́ẹ̀ òun ni Abubakar Umar Uthman lẹ́fi háyà kó mẹ́ bí bá nílò àdíọ́kàn báyìí báwọn àyà kan ti ha kó nú al-Qur'an kẹrí káàbìnrin lóyún wọ́n nínú àwọn súra yìí wọ́n pẹ̀ súra kan ní Suratul Wilaya lára súra Kùránì ní Suratul Wilaya súra ẹni bí rinlẹ̀ pé Ali radiyallahu ta'ala anhu òun lẹ́ kó jẹ́ khalifa lẹ́yìn Ànábì Muhammad wọ́n ló bà tí áyà yìí tí a bá fi wá rí pé a kò lè fífọ́ wọn ẹgbọ́n ti sẹ̀sì wọ́n ti sọ àwọn sọ́ọ́bàdì politician wọ́n ti sọ àwọn bákìrì lólóṣèlú wọ́n ti sọ nìkan mí àwọn olóṣèlú wọ́n sí báwọn ó lọ kí ẹ sáré ẹ̀tọ́ lọ kí báyẹ̀ kó tó báyẹ̀ wọ́n ti gbé tọ̀bẹ̀ yẹ lọ òun náà ni bọ̀dá ti lọ jòkópa látàkó mẹ́ta ó ti lọ jòkópa sí látòrú èmi kọ́ mọ́ èyí tó ti àbámi lè ṣe mímọ̀ so àwọn bákìrì kí èèyàn lórúkọ bá ìsáwọn sọ̀hábà àbòsí ni o ẹni tọ́nà ọba ti mọ́ láti sánmà ẹni tánà bí ti mọ́ lójú ayé ẹ̀ kí wọ́n lórúkọ bá ìsú wọn so nínú bí ẹ bá ní bá bí ọkàn báyìí pípẹ́ ṣíyà tó wá gbà pé Al-Qur'an Karim ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ wọ́n ti change ẹ̀ bákanáà أو بعضه غير موجود àdúgbọ́gbà pé àwọn ayà kan bẹ kò sínú Kùránì ma أو يستغيثون بالمخلوقين tàbárí ṣíyà àwọn ṣíyà tàwọn súfí wọ́n fẹ́ jọra wọn díẹ̀ àwọn súfí àwọn ṣíyà náà wọ́n pè àwọn òkú àwọn òlí wọn kama ń pè wọn ya Hussein ya Hussein ya Hussein labaika ya Hussein labaika ya Hussein àwọn ṣíyà náà wọ́n ṣe so àtàwọn súfí wọ́n papọ̀ ní ibẹ̀yẹ ẹgbẹ́ dẹ̀wò náà ṣíyà ó ti kó sínú bí i àtùmọ̀ káfìrọ fa'awùláhí ẹmọ́ agbọ́wò àwọn táa kàkálẹ̀ yìí o fa'awùláhí àwọn táa kàkálẹ̀ yìí o ìdá uqimati alayhimul hujja táa bá gbọ́ pé wọ́n ti mú ẹ̀rí déti gbọ́ wọn bàbá gbọ́ pé wọ́n ti mú ẹ̀rí déti gbọ́ wọn wọ́n ti fún wọn ní hujja tó bá kọ̀ tó wọ̀n gbá ìgbàwọn tó ti káàkiri a sì wẹ́ tí ó fún yẹ̀ lẹ́kọ́ já tó wípé àwọn ọ̀sán bẹ̀rẹ̀ sí láyìí àwọn ọmọ ìjàbátá èyí tó mú ò tí ìdájíráka wọ́n tẹ́ fàlásí fún ni yóò sì wá báyí onírùn ẹ̀ka ó ti fàlásí kí n kákí ní wọ́n náà ká ìbíbọ́kà tèmi tẹ́wọ́ tí alẹ́ mọ́ ká tẹ́wọ́ ká fún tó lóòrùn mọ́kà bá ká fún yóò
ṣe bá kí tí bá tẹ́lá nísìn ẹmọ̀ jẹ́kọ́ lọ́nà ní inú jẹ́kọ́ lọ́nà tọ́ mo ti kọ́mọ̀ fún ọrún antataabi ó yá lọ́nà ọmọ jẹ́ ta ní ó ṣe ọmọ fún ìyàn torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àlàyé ni ẹni tó fẹ́ sọ fún pé nǹkan erí ìlànà tí mo wà yìí nǹkan tí mo ń ṣe yìí kò bá mú ó gbọ́rọ̀ jẹ́ni tí recognize gẹ́bí àfá ẹni tí gbà láàfá ẹgbọ́sẹ́ so ẹni tí gbà láàfá kwárùn fẹ́ fún mi ní ẹ̀rí ṣe gbà ìyẹgbàrú ẹ̀ tọ́dẹ̀rẹ̀dẹ̀nu ẹni kẹjọ́ kan ó mú brọ́dà kan sọ́dọ̀ wáyé ọmọ ha lẹ́mọ̀ níbi iṣẹ́ ni ó wá ní àwọn fẹ́ bí àwọn pẹ́sẹ̀ kan ni ẹni tó wá mú wà náà wọ́n sọ bẹ́ẹ̀ ó wá sọ pé tọ̀ ọ̀rọ̀ ìlú àwọn lójú àmọ́káwọn tọ àwọn tó bá nímọ̀ lọ làwọn fi wá sọ́lọ̀ mi mo wá sàlàyé fún tán kò tún lágbà nígbà tó ń lọ́ mi mo ní kílẹ̀ wá ṣe ìbẹ́lẹ̀ wá bèèrè pẹ́sẹ̀ ní nígbà tí ẹbá bèèrè pẹ́sẹ̀ àdéhùn tàkà lọ́nà àwọn bọ́dà ní súnú ọ̀nà bèèrè pẹ́sẹ̀ wọ́n tọ́wọ́ bèèrè pẹ́sẹ̀ ní ẹgbẹ́ ọ̀ ní option àkókò yí ọmọ bí bèèrè tó bá ti dáhùn fún ọ tó mọ́ lọ́yẹ̀ tọ̀ wọn mo wá ní ó sáwọn olóòlè ìjẹ́ kò ní pẹ́sẹ̀ ó ti fẹ́ dìmọ̀ náà kọ́ṣà ó ti dì ní kọ́ṣù báyìí so mo ní kò ìgbẹ́ta sí ìgbàlérò kan ó ní ó dá ẹjá sọ́ dì ní kọ́ṣù mo wá ní mọ́ bínú kí ni lẹ́fù rẹ̀ bí kéwú ó ní dárú ó pàdé dádí mẹ́ ọ wá sí ní kọ́ọ̀ṣì lọ fàfà rẹ̀ wádá ó lè mìíràn ní o àbí kí n pè kọ́nà ọmọ kéwú wá sí òun fáwọn ìjọba kọ́ọ̀ṣì ẹgbẹ́ sí bọ́ọ̀lù wọ́n ni ẹwà sọ ẹ̀sìn ní bọ́ọ̀lù pè kọ́nà ó wá dìjà káàdì ẹwọ táwọn yọ́ ṣẹ̀ṣẹ̀dá lónìí wàláhì ọlọ́kú ṣàánú wa o nítorí lè ẹni tí ó ṣe iqamatul hujja fún yà táàfi lẹ́mí balẹ̀ pé agídí lókùtẹ́ ni ń lò ìfẹ́ lókùtọ́ ń lò ó bọ̀ jẹ́ tó pé àwọn náà kò ní mọ̀ ní òun ló fi jẹ́ pé lásìkò àwọn Khawarij ẹni tí ó lọ ṣe ìkọ́mọ́tò jà fún wa ẹni táwọn náà tako ìjẹ́ onímọ̀ rẹ̀ ni tánítọ̀un Abdullahi bin Abbas àfáà làwọn eléyìn ní tàbá láwọn eléyìn ẹgbẹ́ wọn àfáà ni àwọn ọdún alẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wọn àfáà nù òun ló ṣe ìkọ́mọ̀ fún wa ó sì ṣe àwọn àdájì náà jáde kó ní Khawarij jíjọ náà so kìí ṣe kọ́kàn gbọ́ pé àfáà kan rẹ̀ ti lọ bá wọ́n kàn lágí fẹ́ ni ẹni tó ọlọ́lọ́ bá yìí òun ò bá láàfáà ló fi ọkọ́ta wá fẹ́ ṣe iqamatul hujja fún ìyàn ẹni tẹ́ bá rí pé ẹni yìí gan gbà pé onímọ̀ ni tó sì gbàgbọ́ Yésù náà olùkẹ́ lọ́dọ̀ rẹ̀ àwọn kẹ́ iná akọ́ra ẹgbẹ̀ ẹwà kó tíra ẹwà kó rúrú lọ́wọ́ àníkò pàpẹ́ nínú tó hùn so definitely sábà kàfà wà níbẹ̀ asàbòsí fún ní o so lẹ́yìn pàtàkì pọ́ pé wọ́n ṣe iqamatul hujja fún olùlagiri lórí ẹ̀ ìgbà ẹ̀ látò gbé ìdájọ́ ìlérí وحكم بكفرهم àbí wọ́n ti dájọ́ pé jẹ́fẹ̀rí ní wọ́n láwọn àfá hakim ìwé ẹni bẹ́ẹ̀ فحكمهم في باب الولاء والبراء حكم بقية الكفار irú àwọn báyìí tàbá rí fún wọ́n ti gbé újà fún wọn tí wọ́n á dún lérí ẹ̀ ìdájọ́ wọn níbi ọ̀rọ̀ tá ń sọ yìí níbi al-wala wal-bara ìdájọ́ tá ń lò bá ń káfí lámọ̀lù pẹ̀lú wọn bá ṣe ń lò pẹ̀lú yẹ̀wú dínà sọ lámọ̀lù pẹ̀lú wọn a ní pé wọn lọ́mọ yàwá mùsùlùmí lọ́bí jẹ́ pé ká ní lábájá kèfèrí ni ìdájọ́ tí bẹ́lábẹ̀rẹ̀ pọ̀ tó wá fẹ́ sí ọmọ lọ́dọ̀ wa a ní fi fún wọn kò lè fẹ́ sí ọmọ lọ́dọ̀ aká bí fún torí pé yẹ̀wú dínà sọ́wọ́ ni wá fẹ́ ọmọ lọ́dọ̀ aká fún bákan náà bẹ́ẹ̀ bá ń lò jọba ẹ̀sìn èyàn lẹ́tọ̀ọ́ láti parọ́ ẹni bẹ́ẹ̀ àwọn ìyàwó rẹ̀
ó kò lábẹ́ rẹ̀ tán wá jẹ́ mùsùlùmí so àwọn àdájọ́ wọn fẹ̀lẹ̀ lẹ́yìn wọ́n wá ní alamasayati tafsirihi fil mabhah al-ati insha Allah ta'ala afá ní ìfọ́sí owó ẹ̀rọ rí pẹ̀lú ọ̀nà náà tó padà wáyé náà wal-qismu thalith sẹ́kẹ́mẹ́ta alábẹ́ fí àwọn bídíà sí ẹni tó kó sí bídíà lórí mukaffira bídíà rẹ̀ lórí mukaffira ni ó tó wá ń pè síbẹ̀ àti sọ tí ẹni ẹ ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ bídíà ti ẹgbẹ́gbẹ́ mukaffira ni ó kàfàrà gẹ̀fẹ̀rí ni sí dájọ́ bí lásọ yìí ọ̀rọ̀ qismu thalith ìpé ẹlẹ́ẹ̀kẹta bá ti máa báwọn bídíà lò nípọ̀rọ̀ al-wala' wal-bara' ma kana yakhfa bid'atahu wa la yad'u ilayha wa la yuhassin shay'an min dalalatiha àwọn bídíà àtọ́gẹ́ta náà rí báyìí o kẹwọ́n rúpa àfáàn rọrọ̀ sọ ní o àfúrarọ̀ sọ àfáà ní ma kana yakhfa bid'atahu ẹni tó bá jẹ́ sí pé bídíà rẹ̀ ń fi pamọ́ kìí ṣe ń gbágbágán ní tẹ́sìbà lọ rẹ̀ rárá ó sì bẹ̀rẹ̀ àwọn àṣìkárù burúkú bẹ̀rẹ̀ eré tí ẹ̀ náà tí ó rà wọn sí pọ̀rọ̀ yàrá kò fi hàn sáwọn èèyàn sáwọn nǹkan bẹ́bẹ̀ èyí bídíà mọ́ ẹ̀ ní rí ìṣẹ́sí ẹ̀lá rẹ̀ kọ́dà irú wọn ẹgbẹ̀ wọn dápọ̀ bá àbí abẹ́sùn ẹni ìdẹ̀ rí ẹ̀ tí mọ́dún wọn àbí ẹ̀ tí mọ́ wà láyé bí òun ilé ìhà ilé ẹni bẹ́ ò ní pẹ́pẹ̀ sí súnà rẹ̀ kọ́dà bá rẹ̀ tí ń ṣe súnà àtọ́lẹ́pẹ̀ bídíà rẹ̀ tó bá rẹ̀ tí ń ṣe súnà lé wọn yóò mọ̀ fọ́kọ́ sọ̀pọ̀tì ẹ̀ káàkùsà mọ́ takùrà wọn dé ẹgbẹ́ orú ẹ̀ káàkùsà mọ́ sí ti ẹ̀ dé ẹgbẹ́ orú wọn àwọn bídí àkàrà ẹgbẹ̀ tí ẹ̀rẹ́ fi yẹ́ lóòtọ́ àyíká ló ṣe tí ẹ̀ tèmínú so sẹ́mí aláàrùn àmìdàrù kárùkúnmọ́ sí tí ẹ̀ sẹ́kẹ́tìsì so kò ní pé ẹnìkan pé ọya ẹbà ní sáwí ìlọ́sì ìyá inú àwọn ẹ̀kọ́ wọ́n ṣe kò ní bá wí so kálùkú free òun máa rí ẹgbẹ́ òun dájú òun wà ní mutawasit pé òun dó dédé wọ́n náà wọ́n sí o wala yuhassin shay'an min dalalatiha kò ní sọ pé bídíà yìí kó máa sọ galabia bídíà yìí dá bẹ́ bá ṣe la ilaha illallah mílò ẹni wòlí àmọ́ sí ẹnu kọ̀rọ̀ yàrá rẹ̀ sẹ́kẹ́tì wala yamdahu ahlaha inú bẹ́ni bẹ́ẹ̀ ẹ̀ẹ̀sì kọ́kọ́ gbọ́síta kó máa yẹ bídíà kan òun ló máa rí láì fi sáwọn àwọn ògbóǹtarìgì mídíà ń gbá ìtẹ́lé kó sí ọ̀dá èmi tẹ́ mẹ́rin kọ́ bá dáadáa tẹ́kẹ́ bó sí máa ń ṣe nù bẹ́ẹ̀ ní mídíà lọ náà wọ́n tí wọ́n ṣe bí kọ́nà ní wọn gan wọ́n máa kúrò afálágájá ó lọ́mọ sọ rẹ̀ ní o ibúlẹ̀ wà ní ṣe jámọ́ o ṣe tẹ̀blígì ní ni àbẹ́súfí gbogbo ẹ̀ lè ní ẹ̀nà ìyẹ́ jẹ́ gbogbo ẹ̀ sẹ́fẹ́rún bá mú kò lè sàfihàn kálẹ̀lẹ́ náà súfí ni mí o eré súfí sí ni mí o yóò bá ní sí àbẹ́bá lọ́pọ̀ tàbí lọ́wọ́ sí súfí tí wí ní pé wẹ́rẹ̀ súfí lòun súfí lè mí o ó dẹ̀ ẹlẹ́lẹ́ mí o ní ṣíà lè mí yóò ní ṣíà lè mí o sẹ́kẹ́tì sí so àwọn kan bẹ́ẹ̀ ṣe pé àwọn tó jẹ́ bídíà gan tó gbé síbẹ̀ lọ́wọ́ gbọ́dá kò ní ìwọ̀n ó náà sí máa ilá ìfisí wọn ولا يثير بعض الشبه التي تؤديها فهو كالعاصي المخفي لمعصيته يجلس ويسلم عليه ولا يرجع ìwé ní báyìí in tá fi ọ̀rọ̀ rẹ̀ wé a fi ọ̀rọ̀ rẹ̀ jọ ẹlẹ́ṣẹ̀ náà ni bí ẹlẹ́bà ṣe ń bá ẹlẹ́ṣẹ̀ lò ẹtí ń ṣe sìná ẹtí ń jalè tí ó sì máa ṣe fáàrí pẹ̀lú
zina rẹ̀ ṣe bá nǹkan bẹ wọ́n sì zina lótọ́ àwọn ọmọ yóò sí ni wọ́n ni mọ́ sí fàá níta àwọn bí ó sì mọ́ wí èmi ò sí láti tó bá wọn bá ṣe yóò mú yóò bá ṣe bá wọn lè ìlú ẹ̀ tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ní mùsùlùmí bẹ́ẹ̀ láwọn bá nvidia tó bá rí báyìí láwọn bá lọ àmọ́ alẹ́jọkótì ṣe pé kílábílẹ̀ jọkótì ẹ̀kọ́ pípẹ́ sí oná sì rí tí ẹ ń pé gbogbo aládá tí ẹnu ṣúgbọ́n bá ń sún jọkótì kọ́dá ìjọkótì rẹ̀ tí ó lè ṣàǹfààní fún òun ò dákàmọ̀nú òun ò dákàmọ̀nú pẹ́ bá yẹ́ ìtọ́gbọ́n gbogbo ẹ̀ ló dá ìdákàmọ̀nú gbogbo ìjọ wá dá gbogbo lè dá káàkiri gbogbo fẹ́rọ́kù yìí náà ní gbogbo ánà ládá gbogbo ẹ̀kọ́ dá kèwé ìdákàmọ̀nú tí ẹ bá tó ń jọkótì kọ́lọ̀ báyẹ̀ tó máa kéwú èyí ni wọ́n fi àwọn tíra kan hàn ẹ̀yìn ẹ̀wò tíra ìwò tí máa ń wò báwọn olùsànfàní fún so a lè dùkótì a lè sálámà sí tàn tó bá sálámà sí wa a dáwọn sálámà rẹ̀ kọ́dà rẹ̀ ni bẹ́ẹ̀ àníyàn lóbi kí lọ́yàn lóbi sí tó fún àyàn lóbi òkúta àníyàn rẹ̀ lóbi so àwọn kan lélẹ́yìn nínú àwọn oníbíríà na walba àti parí alwala ìtumọ̀ rẹ̀ ló ìtàn pè ní alwala oníká nífẹ̀ẹ́ ẹ̀sìn Ọlọ́run àtàwọn tí wọ́n bá ń ṣe ẹ̀sìn Ọlọ́run àmọ́ wá nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn Ọlọ́run lódì wọn bó bá ṣe súnmọ́ lọ sí lódì wọn bó bá ṣe súnmọ́ lọ sí lódì wọn bẹ́ẹ̀sì rẹ̀ bá ṣe dá sí ní sí yàtọ̀ láàrin tó súnmọ́ àti tó jìnà sí ní sí yàtọ̀ láàrin tó ní àwọn eléyìí àfáwà làwọn àwọn eléyìí sàfáwà ní sí yàtọ̀ láàrin àwọn eléyìí ọmọ àlúwà làwọn àwọn eléyìí sọmọ àlúwà ṣùgbọ́n pè ní alwàláwò ní sókè àwọn àlàílára sí ọmọ tó wá bá ti ìsìdára wọn náà sí wọn náà fún ayátọ̀ síra wọn a lè fi wẹ́ tó kó sínú bí dáàtù mọ̀káfẹ́rọ́ àti ìdúwẹ́ tí ó gbé sí tí ò jẹ mọ̀káfẹ́rọ̀ ẹ tí kó sí bí dáà tí è sí mọ̀káfẹ́rọ̀ a lè fi wẹ́ tí ń sí bí dáàtù gẹ́rẹ̀ mọ̀káfẹ́rọ̀ tí ó sì ìpè sí wàlbàrọ̀ ó wá kú wàlbàrọ̀ wàlbàrọ̀ fi lúgbọ́ ìtẹ́pẹ̀ ní bàrọ̀ òun ní èdè àtàbáàrùn kí yíò wá bí wọ́n sì jìnà sí nǹkan àtàbáàrùn an shay'in pé ma fún ó sì jìnà sí nǹkan kan tẹ́ bá jìnà sí nǹkan kò ní débẹ̀ ránú tẹ́ bá jìnà sọ tírísì kò ní débẹ̀ ẹ̀mọ́ ní oòrùn ṣúná pé ní albàrọ̀ nínú èdè wà mufariqatuhu kí yíò farakọ rẹ̀ ọmọ farakọ kí yíò farakọ rẹ̀ kí yíò filẹ̀ wà takhallusu minhu kí yíò wọ́n mẹ́ takhallus yuqal tabara'tu min kada wọ́n máa sọ báyìí ní èdè lábára pé mo ti yọ wọ́n nù nǹkan yìí ò kí ìṣẹ́ mọ́nù tí wá ní ìgbàlè máa tabara'tu níbi olè tabara'tu shurbil khamri àyí ti mú ọtí máa tabara'tu min zina aw min zina mo ti jìnà sí sínà min riba sẹ́gẹ́dìrí sí so wọ́n pé ó ti jìnà sí kayẹnu wọ́n máa ń sọ bẹ́ẹ̀ méjì fa'ana minhu bara'a wọ́n máa ń sọ bẹ́ẹ̀ méjì pé fa'ana minhu bara'a mo ti pàtì ó ṣe pé èèyàn náà ni mo ti palábájá tí ó lè ṣe ìkọ̀ tí yẹn sí kíkà náà ni àbú ti pàǹkan yẹ́ tí wọ́n bá rí ihu mìíràn wọ́n máa sọ bẹ́ẹ̀ ní ìdíbẹ̀ ìtàn pè ní albàrọ̀ inú èdè lábáwá lọ tó pé èdè lábáwá ní kí lábáwá ń pè bẹ́ẹ̀ lọ so tó bá ní káwò túnmọ̀ lábáwá yìí àti ìtumọ̀ ti ṣẹ̀ríà ó sì kéde yìí ó sì dédé wà fìlìstìlá nínú àkídà ìtàn pè ní albàrọ̀ ó ní búkdù أعداء الله من المنافقين وعموم الكفار
ẹwà bá ti gbé wá ìtànpẹ̀ ní albara nínú àkídà òun ni kéyàn ó máa bínú àwọn ọ̀tá Ọlọ́run min al-munafiqin náà munafiki torí munafiki ọ̀tá Ọlọ́run ọ̀tẹ́sì ni wọ́n kéyàn bínú wọn dandan nínú ẹ̀sìn àwọn tó bá jẹ́ ọ̀tá Ọlọ́run ọ̀tá ẹ̀sìn min al-munafiqin òun làwọn tí wọ́n fojú ẹ̀sìn hàn pé àwọn náà ẹ̀sìn ìlà wa wọ́n sì ń sí àbòsí fún ẹ̀sìn ní kọ̀rọ̀ gbogbo tẹ́sìn igé wá wọ́n sì ń ta wọ́n sì ń lù ní gbogbo wọ́n takó bí àwọn Abdullahi ibn Ubay ibn Salul ó kọ́ sí ẹ̀láńdá lónìí bó sì máa dápa àwọn àkọláwùjọ tó àrùn náà lọ́rọ̀ bá dọ̀lá táwọn náà lù àwọn ìtàn lù ẹ̀sìn gbogbo àwọn ọ̀tá Ọlọ́run pọ̀ táwọn yẹn ń pè lápá lónìí gbogbo àwọn kankan bẹ tó hàn pé alámẹ́sì ni kódà gẹ̀fẹ̀rí mọ̀ pé alámẹ́sì ni gẹ̀fẹ̀rí láwùjọ táwà yìí ó mọ̀ pé alámẹ́tù dín oní hijabu àwọn gẹ̀fẹ̀rí mọ̀ pé àpẹẹrẹ ẹ̀sìn kódà ní ìlú tẹ̀sí Nàìjíríà wọ́n láwọn òfẹ́ tẹ́bàtàwọn òfẹ́ alámẹ́sì láwọn ìlú tẹ̀sí Nàìjíríà bí àwọn France bẹ́ẹ̀ bá gbé cross zone wọ́n àwọn síkiri wọn nígbà lọ́wọ́ rẹ̀ fún àwọn bá mú fẹ́ kéèké báyìí wọ́n nígbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní alámẹ́sì ni kò sí ẹni tí ó mọ̀ pé alámẹ́sì ni in tó fi mọ̀ pé alámẹ́sì ni kèése tó báwọn yẹn mọ́rin kan ní ọbọ̀ akọ́nsọ orúfù àwọn èèyàn orúfù gan aládáwà ti gbàgbé alámẹ́sì ni despite pé ètò ń bẹ nínú àkọọ́lẹ̀ tó ká má fi orúfù nìkan wò but ìta sọ ní pé kálẹ̀ ọ̀táwọn ẹni yìí ògbóǹtarì kí náà mọ̀náfikì ni wọ́n ń bẹ lákọọ́lẹ̀ Kùránì àwùjọ ìwà gbà pé àpẹẹrẹ ẹ̀sìn ni tó bá ń pèsè àpẹẹrẹ ẹ̀sìn kí ló dáwọn ìyàwó ní bá fẹ́ kírun tán borí ìbòrò tó wọ́n ń lò ń gan náà tábẹ̀ tí bọ́ sínú hijab kí ló dé tó fẹ́ kírun tó fẹ́ lọ sí ayẹyẹ ẹ̀sìn kí ló dé tí wọ́n èé múra gẹ́gẹ́ bí ìyá gẹ́bú kí àwọn afákan kẹkẹ̀lẹ̀ lásán kó sì wá sí ní sọ́rùn kó wá lọ bẹ́ẹ̀ ìyàwó àfá bàbá tó bá pàdé rẹ̀ tàbí kí ló sí ọ́ àríwẹ̀ ẹ̀kọ́ ni bí ìgbàtẹ́gbà sí àlámà kí ìyá gẹ́bú wá wọ́ kó wọ́n lọ sọ́ọ̀tì wọ́n ni kí ló ṣe ẹ̀sìn náà ní lá àwùjọ agbẹ́gbà pé ṣàírátù dínì ni tí tó wọ́n bẹ̀rẹ̀ Al-Qur'ani kí wá nílé yóò sí ẹwà lè ṣe mùnáfíkì ògbóǹtarìgì mùnáfíkì lẹ́tọ́ bá sọ bẹ́ẹ̀ tó àwọn ọ̀gá ń bẹ tẹ́bẹ̀ ẹ̀kọ́ òfin ní kọ́yá ẹjá fojú fòfin ó lè mọ́mọ̀ ìwé lẹ́yìn kọ́ bí ọ̀rọ̀ ìjábù kọ́ ó tó wá ní kò sí àyà kan kò sí àjíkan tó sọ àwọn ẹ̀sìn tẹ̀lé ọ̀rọ̀ tẹ̀lé báyìí sí náà so àwọn báyìí èyàn gbọ́dọ̀ bínú wọn gidi so mùnáfíkí láwọn eléyìn ní àwọn eléyìn ń rẹ̀ sí gbọ́ngbọ́ ni wàláì mi ò mọ́jọ́ ti gbọ́ tó yé wọlé na wà umumul kuffar káàsì bínú gbogbo tí ń jẹ́ gẹ̀bẹ̀ ní pátá 70 ọ̀sán méjì àwọn méjì ẹ̀sọ̀ pé ìkankan náà ni wọ́n àwọn mùnáfíkí àti umumul kuffar àti gbogbo àwọn káàfì tó kù bí àwọn Yahudi Christian Jew ẹni tí wọ́n ń bẹnu mùsùlùmí tí ní ìfàkùtì ẹni náà báyìí so àánú pẹ̀lú rẹ̀ pẹ̀lú albàrá tó ń tẹ́pẹ̀ ní bàbá olèlé ká bínú ìkórìíra mùnáfíkì àti dèfèrí tí a bá lọ́nà Al-Qur'ani Karim Ọlọ́run bá sọ fún Ànábì Muhammad ó ní qad kanat lakum uswatun hasana Ọlọ́run dájú kọ Muhammad ó ní wọ Muhammad
àríkọ́ṣe dáadáa ń bẹ fún ọ Muhammad àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ fi Ibrahim látara Ibrahim walladhina ma'ahu àtàwọn tó kún Ibrahim tó gbọ́n Islam ìkọlù liqawmihi ìgbàtí Ibrahim àtàwọn mùsùlùmí tó gbọ́n Islam jọ náà níjọ́ tí wọ́n ń sọ fún àwọn èèyàn wọn kálukú ń báwọn èèyàn mọ̀lẹ́bí rẹ̀ bàbá ìyá ọmọ ẹ̀gbọ́n àbúrò wọ́n sọ fún pé inna bura'u minkum ẹwọ̀kan alìbàráwùnù inna bura'u minkum àwa yọ́ọ́lọ́ àwa ti yọwọ́ lọ́dọ̀ yìí àwa ti yọwọ́ nú àti yọwọ́ lọ́wọ́ yìí èyí ni kẹ́kọ̀ọ́ wà mímọ́ ta'buduna min dunillah kọ́dà yọwọ́ nínú tẹ́ tó pẹ̀lẹ̀ yọ lọ́nà bá wa bada baynana wa baynakum al-adawa wal-baghdha'u abadan hatta tu'minu billahi wahda ẹwọ bí tó láti gbíwá torí di eléyìí látò nílọ ìdí ń jẹ́ ìbínú ẹni ara ni àti kórìíra yóò máa ṣẹlẹ̀ láàrin wa àti ẹgbẹ́gẹ́ àtọ́ra wa àmọ́nà kórìíra wa àwọn mùsùlùmí àìsàn gbọ́rọ̀ wà láàrín kórìíra wa gidi wọ́n kórìíra gan-an tó bá láǹfààní pé ká kó wá ní ká máa jẹ́ kẹta mọ́ lẹ́ṣẹ́ àwọn ẹni tẹ́sí lè mọ̀ ẹwù àwọn tó bá jẹ́ yunifásitì tó bá jẹ́ ti wọn tó bá jẹ́ ti Christian tẹ́pẹ́ chọ́ọ̀chì wọn lónìí kọ́lá tẹ́pẹ́ ògbóǹ tàbí Christian lónìí ẹwọ́n ni wọ́n sí mẹ́ bọ́ bá gbà mọ̀ tó bá ti kọ́lá security wọn nípa mùsùlùmí kí wọ́n fẹ́ kí àǹfààní kankan àníkẹ́ bí ó payé kú wọ́n kò ìràwà ẹ̀ẹ́kẹ́fẹ́ gbà ní kò pọ́síbù ọlọ́wọ́ kò ní parọ́ yóò kò sí àṣẹ sí tí wọ́n àwọn aláṣì tí wọ́n dá àwọn ìwọ̀n dá àwọn abẹ́rẹ̀ ara wa àwọn bàdé abẹ́yìnà lẹ́wọ́ abẹ́yìnà kún àdáwà wọ́n bá gbogbo ọ̀tá ti bẹ̀rẹ̀ náà látara kí ni ẹ̀sìn wọ́n yàtọ̀ wọ́n bá gbogbo ìbínú ara ẹni wọ́n ṣẹlẹ̀ abadan kí ma abadan láìláyé wọn lọ ní kí wọ́n kọntínú hatta in tó lè jó dúó tu'minu billahi wahda kẹgbọ́nà nìkan bọ́ aya bọ́ aláka ìṣò aya albarawun bẹ́ẹ̀ bá sọ wá káyà yìí náà ẹni tó bá kó sí ní fáàkù nínú àwọn mùsùlùmí bá ti bá lò láti bá lò lẹ́fìrí gbogbo àwọn tó jọ wọn kí ó fáwọn àbíbù yìí ẹgbọ́ sí ló pẹ̀lú wọn gbà tó jú ọrẹ ẹ̀sìn gbogbo àwọn tó kọ́ sàpẹ́lẹ́ fún sàpẹ́lẹ́ àásàpẹ́lẹ́ fún ọ tàbáníká sọ̀rọ̀ ti bàbá àti ọmọ kí ó wà tàbá àwọn bá ti di ẹ̀sìn ọmọ frank àwọn tó sàfihàn ìjẹ́ albarọ́rùn ààrẹ sí wá lówà ṣe púpọ̀ yìí sí àwọn kan sàfihàn wọ́n sì pé ọlọ́wọ́ àlè àwọn kan sí àfihàn rẹ̀ wọ́n sì pé ọlọ́wọ́ àlè ẹwà wọn aláàdí Aminullah Ibrahim rahimahullahu ta'ala àbánà níbi rẹ̀ àbẹ́ olébì rẹ̀ bá sì máa sinà orílẹ̀ láàfáà ìlú mọ́mọ́ amadu mọ́mọ́ maliki bẹ́ẹ̀ lámọ̀ sí fáwọn àbá wa náà káwọn tó gbàgbà ní ìwà pátákọ́ sí pátákọ́ fílù bá sí àti ọmọ aláwọ̀ Madina àti dákẹ́ rahimahullahu rahmatan wasi'a ẹwà bá gbogbo àwọn aláàfáà òní wà láì wọ́n wọ́n náà tọ́ ni gbogbo àtọ́jọ́ sẹ́ẹ̀tì inú aláàfáà wọ́n fún kálùkù láyé rẹ̀ ní àwọn òjò sípọ̀ tó máa jọ sípọ̀ ní yóò dàrú lò ní èyí tàà ń sọ yóò níwá láti sọ wọ́n ni bàbá ìgá tó gbésùn náà gan ayọ́sẹ́ rẹ̀ bàbá jìnà sí wọn kọ́dá
kọ́nà bá ṣe kẹ́kọ̀ọ́ bá ẹni tó fẹ́ jọ wọ́n tọ́jọ parí tàbí náà tẹ́gbẹ́jọ gbáṣẹ́kẹ́ náà ni bàtọ́ ti wọ́ ẹ̀rẹ́ àbánà yíwọ́ fún ọ̀rọ̀ rẹ̀ ni tó ikú ti ilé ìfẹ́ yàyà ó ti ìyàgbó lọ́nà sárájú báyìí bàbá bẹ́ sọ́nà ni wọ́n sì gbẹ̀rọ bàbá ní dì sí irúgbẹ̀rẹ̀ sí bàbá tó sọ yìí ní sí mẹ́láyé dì sí irúgbẹ̀rẹ̀ sí ìsì bẹ́ẹ̀ àmọ́ àbáwọn pé ó kàn ní ọgbẹ̀ lásán ni àwọn olójú ọ̀nà kan bàbá sì yà sí àbí bàbá ẹ̀sọ́ àfáwọn àwọn bàbá mi díà nílọrin tí ò gbogbo bàbá àná tún bí wọ́n ṣe conference ẹni bàbá wọn ti bọ́ wọ́n ní wọ́n wá sí kí ní kẹrìnlẹ̀ yìí mú nínú láti ní wọ́n á tó lọ wọ́n papọ̀ wọ́n dá lọ́ọ̀ta fẹ́ sọ ọmọ kan bẹ́ẹ̀ ní wọ́n dá wọn wá alẹ́gbà mínú láì wọ́n dá wọn bọ̀ tẹ̀lé pé wọ́n tẹ́wọ́ ìsọ́ ìpé wọ́n ti ìpútọ̀ wọ́n wọ́n dá wọn ní táà ṣe ní sí ni pé ẹgbẹ́ ajá mẹ́kà ní jọta ìpa àbáwọn sọ́jọ́ rẹ̀ àbáwọn gbogbo lọ́dẹ̀ fúnṣẹ̀ ìrìn tí kú àbáwọn sí áfúrísì ṣe o ẹgbẹ̀ pé bàbá yìí ó ti jáàrẹ̀ nìkan tó ń gbà náà ó ti jáàrẹ̀ nìkan àwọn nìkan tó níra wọn kọ́dà bàbá àwọn tí wọ́n rí pé àwọn fẹ́ jọra wọn ọ̀rọ̀ pé àwọn lẹ́dà tẹ́gbùn ni ó pé àwọn fẹ́ jọra wọn bàbá súnmọ́ wọn kìí pé àwọn fẹ́ dádúró kọ́ wọn ò yàwó olè jàbátá fẹ́ dádúró ni bàbá rí pé àwọn tó ń bẹ́ táwọn fẹ́ jọra wọn níbi dáwà níbi ṣe sí bàbá wá súnmọ́ wọn bàbá pé ìdọ̀tí àwọn eléyìí àbá tó sún sẹ́yìn ìta ń pè ní àgbàrá ọrùn pé ìwọ nìkan bá ìpọ̀ nìkan lọ sí ríra ẹ̀kọ́ dájúgbójọ́ náà pọ́bá ti sí nìyẹn àbá ti dáìbà aláì láwọn nìkan sọ láti kó bá ẹwà wo lóde táwọn sí ẹbí ọkà láti ọkùnrin kan tí wá tó bá di gíní sí ráyìí tó ti di gíní àwárí àgbàrá òyìn àwárí sí kálàwà ní àbájọ́ náà kọ́ bàbá òrùn ẹnìkejì pé ẹnìkejì ní rẹ̀ gbogbo àwọn àbá lónìí wọ́n lọ gbàgbà wọn bẹ̀rẹ̀ ọlọ́pàá sì dúró dédé ìjọ náà lójú ọ̀rọ̀ tó kálukú sí ìdẹ́ ibi tí a ti lọ ní pé kèésì àṣejù àbásọ́jọ́ kan àbánà ọ̀rọ̀ mọ̀lúdí àbánà kàfàálì fún wọn ní stadium àbánà ọgbà nígbà láti sílé ìdá kádéwájú ọba rẹ̀ dámà lòsó á ní ìṣẹ́bẹ́ wọ́n ti sáré wọ́n bá ṣe wọ́n ká gbọ́mọ́ sí tí ẹ̀ bẹ́ẹ̀ bá gbogbo mo dákẹ́ ìgbà tèmi ẹ̀dá ẹ̀lẹ́kọ́lọ́pọ̀ bá mi ẹwọ láwọn nìkan jọ́nà kéyí ó sì wà náà nìkan tó mọ́ nira kéyí wà náà tó mọ́ nira ọ̀tún lọ àwọn tó méjì ní sí ánsẹ́lá bákì pé àwọn òbí lábájá ní bá sí ìsẹ́ alákẹ lórí tó subhanallah irú àbáyé ní àkàfàrà bí bá kàfàrà rú àbáyé la'natullah alayhi lásìkò tó jẹ́ pé mú ọ̀rẹ́ ní tẹ́lẹ̀ máa fi ìmọ̀ ìdúrú tó ọ̀rọ̀ gbogbo dáwà bá sí lásìkò gbogbo àdẹ́pàpọ̀ ẹgbẹ́ owó torí kò sẹ́ntẹ́ pé ní ẹwò yíò lónìí àwárí pé ní àyítẹ́lẹ́sẹ̀ yíò àkíyèsí wà mẹ́rọ tàníjọ́ náà tó kàtìsì àwá sí ìdí àwá bá sí wà wàláìláàdín àwọn ń bí díà lọ fi ẹwà mẹ́ àbáníjọ́ kan àwọn agbọ́gbọ́ ni bàbá strong mọ́ ẹ̀kọ́ sọ́mọ̀ lọ́rí bàbá níjọ́ kan àwọn tí a ìlàtọ̀ ìjọ́ kan kẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ láfà ilẹ̀ ìwọ̀n ìsọ́yọ̀nù mo rí fọ́nà gbogbo àwọn ẹgbẹ́ láfà ilẹ̀ àwọn gbogbo àwọn ọmọ kó bẹ́ẹ̀ àwọn sáwà ilẹ̀ wọ́n sáwà ilẹ̀ láìláìláìlá àbáni kí ní jẹ́ báwọn àbáni mo dìde kí ní jẹ́ bẹ́ẹ̀ kí mo wọ́n rẹ̀ yìí kí lẹ́rẹ́ fi ayà yìí sí ayì sọ́fìlà àrọ́f واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهل من القول ودون الجهل ودون الجهل من القول gbogbo wọ́n ti sí àbáníwọlé sọ̀kọ́kẹ́ ọlọ́mọsàwà kí àbá gbogbo àti wọn náà bá yá wọn lọ wọ́n fi bọ̀ wọn so ó máa ń jẹ́ kí súnmọ̀ strong ó fàádò ní tí súnmọ̀ fi sẹ́kù lónìí lọ òun náà ló fà tí wọ́n jàbátá ilé wọlé
tọ́kọ́jà àwọn bàbá wọ́n jápọ̀ mọ́ra wọn ní tí wọ́n nígbà tí ìrẹ́lò mílẹ̀ gẹ́bá wọlé ìsìnkọ̀ èrí ìbẹ̀rẹ̀ àánú ọba irú sọ́dá wọn sẹ́nu jàbátọ̀ ní ibi wọlé ṣobítà ti lọ albaro billahi alazim tí yóò bá ní ojú inú kó fi wó dáadáa ẹ̀sì mọ́ra àwọn aláṣẹ jù ẹ̀sì máa fi àwọn ojú aláṣẹ tó láwọn yàn so àwọn mùnáfíkí nínú ẹ̀sìn àpẹẹrẹ wọn fi fún yíò kí ẹni ìjábò sínú ẹ̀sìn wallahi mùnáfíkí ni ẹni èyí ti sọ pé fàtíà mi síta yóò fẹ́ tí ẹ̀ gbogbo àwọn ilé yóò mùnáfíkí ni wọ́n ń gbé ẹ̀sìn gbóngbó ni wọ́n sì fi ààrẹ̀sìn jẹun kóòtù tẹ́yìn wọ́n bọ́lẹ̀ tí àbí ìbò tó kóòtù jàlábíà tẹ́yìn náà wọ́n ẹ̀wọ̀n jàlábíà ẹwọ́n òbí máa lo hijabu báwọn bá sì wọ kóòtù ní sí wọ́n bá wọ kóòtù yẹ́lọ máa lè àfáà ní gbọ́dẹ̀ tí kẹ́yìn jàlábíà gbọ́dẹ̀ tí káàkọ̀ wọ kóòtù nítorí lè min al-munafiqin kíyàn bínú àwọn ọ̀tá ọlọ́run náà mùnáfíkí wà umumul kuffar àti gbogbo àwọn jẹ́ káàbì wọ́n tánà papọ̀ tí ó bọ̀rọ̀ kórìíra wọn látara ẹ̀sìn wọn wa adawatuhum wa bu'du anhum wa jihadu al-harbiyyin minhum bihasbi al-qudra gbogbo àwọn eléyìí agbogbo tí wọn á jìnà sí wọn á sì jẹ́ jihadu pẹ̀lú wọn lódí wọn bí agbára bá ṣe mọ́ lódí wọn bí agbára bá ṣe mọ́ jihad tó wà lórí tàbí pẹ̀lú wọn ẹsẹ̀ wà sí wọn wà gbọ́ ẹ̀fì wọn lẹ̀ kọmọ̀ sí tí wọ́n lọ wallahu ta'ala ala bis-sawab wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta assalamu alaykum wa rahmatullahi wa barakatuh báwọn láti lò láwọn olátọ́sí tó láti sọ àwọn ọ̀pìlọ̀ bẹ́ẹ̀ ni a sọ̀tọ̀ àwọn ṣíà àmì àwọn Ahmadiyya òun wọn ṣùfà tàbí ní Ahmadiyya lápapọ̀ wọn káfìrí ni wọn ìjẹ́ tàbá wá rí ẹni kọ̀kan nínú wọn sáwàlù àbàlùtẹ́lù káfìrí àlébàlù ó ṣeéṣe irú ẹni bẹ́ẹ̀ kó tẹ̀ wọ́n tán pè ní Ahmadiyya but àwọn afọ́wọ́n pé Ahmadiyya o káfìrí ni wọ́n but níkọ̀ kan wọn lápàdé wọn tó kó tó wà nínú Ahmadiyya wọn ni a ní pè ní káfìrí so mí fẹ́ sẹ́sì náà ni ó sì kó wọn rí bádà ní kútẹ́ mọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ kò mọ́ bí àkídà wọn ṣe burú tó jáì àwọn àkídà wọn kò mọ́ sórú àwọn báwọn so tàbápàdé wọn masàlàyé fún wọn so a ní kàfàrà wọn bá sì mọ́ ìpòlú àwọn tó bá jẹ́ oníṣùgbítà sọ́nà lè ṣùgbùn láti wọn àti rẹ̀ lọ Wallahu ta'ala sọ́wọ́ Àìkú sọ́lá ẹni tí ó ń ṣe fọ́s tí sọ já ọlọ́pàá rúbá òun fẹ́ kọjú òun fẹ́ lọ́jọ́ rẹ̀ tí kò fẹ́ dìfẹ́ di súnnà kó wá lọ sí kó máa fánù kan kò lè sí bẹ́ẹ̀ síwá ní sí kò lè sí bẹ́ẹ̀ so tó ẹ́kò nírọ̀gbọ̀n ẹ̀ẹ́ ó lè join àwọn àti onírọ̀gbọ̀n kí ló fẹ́ lọ sí àwọn àyèmí ìbẹ̀ẹ̀bẹ̀ ministry of police súnà mẹ́ kò sí agbègbè kan lónìí tí yàwó tí máa jẹ súnà mẹ́bẹ̀ bá dé ministry ìyá jẹ súnà nígbàtọ̀ ọlẹ́wà ìṣẹ̀lẹ̀ náà bóyá jẹ súnà tí wọ́n láwọn tí mú sí àbùpá sí ẹgẹ́ ti ní sí ìpínlẹ̀ yíò máa wò pé kásì lé ẹyà yìí tàbá lé ẹyà mẹ́jọ náà sí ẹgẹ́ ti ní sí so kò síbi tí ò tí ní pé àwẹ́sẹ̀ dáwà kò tí bá rẹ̀ tí ò ní rọgbọ̀n nínú àwọn brothers ìyẹn lè encourage ẹ̀ tí bá rẹ̀ tí ò ní rọgbọ̀n nínú àwọn ọmọ ẹ̀yàn ìyẹn lè encourage ẹ̀ kó lọ sí
ó lè padà ní ìwọ́n lè lọ́gbọ̀n mẹ́rin ìwò lè ní bọ́ bá sì ní ọgbọ̀n fẹ́lẹ́fẹ́lẹ́ ọmọ olókankan tó bá dé fẹ́lẹ́fẹ́lẹ́ ọ̀run náà sì rí wọ́n ma fojú fún yà tí ó bá ìsìn ìsìn wallahu ta'ala bisawab àyàfi tó bá rí pé ó lè sẹ̀sà department ó lè sẹ̀sà àwọn kan wà tẹ́kọ́ lè gbà wọ́n láyé rẹ̀ tó bá rí mọ́ force pé báyá department báyé o wallahu ta'ala bisawab ẹni àwọn àgbẹ̀kọ́ pàtàkì àpẹẹrẹ tó bóyá bí àwùjọ mùsùlùmí ní fọ́sù àwọn ọ̀fẹ́lọ bóyá pé wọ́n fi lè kẹ́kọ̀ọ́ ẹ̀ láti sàfẹ́lẹ́. ẹgbọ́rí o wọ́n àwọn bèèrè lọ́rọ̀ Sheikh bin Baz rahimahullah ta'ala àti Khali Sheikh ìbò ti ẹ̀wọ́ ni lórí TV wọ́n bèèrè kọ́dà Nàìjíríà gẹ́rẹ́ ti bèèrè pé ìbéèrè Nàìjíríà náà bèèrè àbá sọ̀rọ̀ tó lágbàtà àwọn gọ́ọ̀mẹ́ ti wá o tí wá ìsìn ìsìn so kò lẹ́tọ̀ bẹ́ wallahu ta'ala bisawab náà wàásàbìlá na ẹ̀tọ́ orin kan rí láàrin àwọn èrò báwọn ẹ̀rẹ́ sọ́wọ́ rẹ̀ tàbí olè kiri tásọ nípa inú tásọ kánú ọ̀rẹ́ tó ní so bàtún wá rẹ̀ tó ní ká fún yàmọ́ rẹ̀ pé ẹmọ lọ́wọ́ títàfẹ́ rẹ̀ tó ní kó wá ní ìbílé mọ́ lọ́wọ́ omi ó sọ́lẹ̀ ní o ẹ̀tọ́ wá sọ́lẹ̀ bó ó sọ̀rọ̀ rẹ̀ fúyẹ́nu ó ti rárá fílẹ̀ bẹ́ẹ̀ ó bẹ́tà ní kó mọ́ lọ́jọ́ tó bá mọ́ lọ́lé ṣètọ́nù lágbà pọ̀ ní wọ́n ń pè ní ẹ̀bí náà sì ní ìdígí ní yìí ọ̀dá àbìlọ̀ ìgbánú àwọn àdísì tí yóò pé fún ọríwá bí pẹ́sẹ̀ ọ̀nà àwọn fẹ́lẹ́sì wá tí a tọ́ tó kẹ́ ẹjọba ilé tókàn sọ́rọ̀ ẹ̀ tó tẹ́ni ẹbá lè fílẹ̀ nítorí pé ó wò pé ìmọ̀lẹ̀ òun lè gbé so ó fi bí àkíyànlá èyàn sàánú ààrẹ ní àìrù ẹrù ẹlẹ́rù oòrùn ẹ̀rẹ̀ lẹ́rù ló wá fàtí ẹ̀ lọ́wọ́ tó bá dàlì kìyàmá wọ́n fi lọ rẹ̀ ọwọ́ ìlú kan mú sí bí nǹkan bá ti fẹ́ sódò ọ̀yàn ìyẹ́kọ̀ lákọọlẹ̀ rẹ̀ sí ayédáwé kọ̀ọ̀kan lẹ́yìn ó lè lọ bá ní kó lọ sùn kó mọ́ jí mọ́jọ́ kìí lórí pí so wọ́n bá tàbálẹ̀ tó fílẹ̀ bẹ́ẹ̀ bá láì fi bọ̀tí àwọn ọ̀nàmí náà tó lè gbà ó lè wà pàtàkì tàwà ní sí tó ẹ pé kí ní ìdí fún yóò safe lápòjú ní sí nígbà òjò tàwà ní sí ìlú mọ́sílù tàwà ní sí tí ẹ bá rí nǹkan tó wá fíkà ìmọ́ta láti iṣẹ́ pàtí láàrín lájúmẹ̀ tí mójútó so àwọn ọ̀dọ́ àwọn kọmití ẹnu wà so kìí sí ọ̀dọ́ ẹnìkan nínú wọn a ti ṣe ìdánù rẹ̀ pé tọ̀ ẹni bá sọ tó bá inú bàbá yóò ó pè sí nọ́mbà yìí so lè oúnjẹ tó bá pẹ́lú àwùjọ báyìí náà nínú bẹ̀ so kán lọ gbé fún àwọn tó bá jẹ́ ilé tó nínú àwùjọ yẹn so àwọn lè mójútó so that kò fi ní sófò níparí ẹgbẹ́ rí àìbẹ̀ lọ́wọ́ bí lọ wọ́n lápọ̀ mẹ́ ẹ̀sìn mọ́ níwà láàrún náà ni síbánà tí lórí kọ́ fi lọ síwọ́ sí sí bẹ́ ma yẹ́lù bí gómi kọ́wùlẹ̀ ní ilẹ̀ aládé ìrọ̀ gígùn àti gbogbo gbogbo tí ń já ilẹ̀nu wọn tánúkìní jáadáa lọ sí wọn èyí gbà ládá so mọ́ fi lọ kẹ́mọ́jú oṣù náà ẹjẹ́ bá ti wà sọ̀rọ̀lá kí ní ṣẹlẹ̀ mẹ́wọ̀n ok ẹfẹ́ ìrẹ́lẹ̀ ẹfẹ́ ọ̀sẹ̀ ní àbá ẹjọ́kó ẹjìlísù ẹjọ́kó tí ẹmọ́ rọ̀ náà
ọ̀rọ̀ tí ẹ sọ gbogbo àwọn ẹni gbọ́ àsìkò pé ohun ìṣẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ báyìí nípa ìlú rẹ̀ náà àǹfààní kó pé tí wọ́n sáfẹ́ sí tó ìlú àwọn ẹgbọ́ pé owó ẹni tí ó mú wá ẹni tó mú wá ní tó bóyá ó kà ń ló wà ní ara ní ìlú tó mú wá sí ẹ̀dọ́ ní ìlú tó mú wá ó ti rán tó ìlú tí ó yẹ wá wà ó sì lè máa yẹ ìlú rẹ̀ wá lè lọ irú ẹni yẹn láti pé ó bí ìgbà ẹ̀kọ́ sọ yìí torí ẹ̀sùn pé rẹ̀ pé ìjọba ẹ̀rọ owó ọ̀pọ̀ lórí sí ìrẹ̀lẹ́ pé ẹni ẹni kọ́kọ́mà lórí àdúgbò sọ ọ àhájọ́ pọ̀ ọ̀gá tó sì jáwà tó sì jáwà ẹni ẹ̀nà wọn tó rúgbà nígbé àwọn apáṣẹ láwọn ṣe ìṣúná nígbé ìjáwà ẹ̀nà nínú sọ pé ìsí ẹ̀mí gbogbo sínú wábẹ́lẹ̀ tó kò sínú wábẹ́lẹ̀ sínú àti gbogbo ẹ̀nà wọn ní ìjáwà wọ́n tí pé inú ọmọ ti máa ìdílé bá ágbìlò sí lọ́wọ́ tó lẹ́gẹ́ tí bá ń tó mú wá nínú kó káwọn ọ̀dẹ́ tó tọ́jú ẹ̀ iná ọ̀la ó ti ní ọ̀dọ́ àwọn tó jẹ́ ẹ̀sìn ilẹ̀ àwọn olóòtẹ́lọ̀ dẹ̀yẹ wọn ṣẹ́gẹ́ ti sin ọ̀dọ̀ àwọn afá súnnà láti mú ọmọ ní pé kó kálẹ̀bà tẹ́lọ́rún ní tó pé kásìkéré kan tó yá ìsọ́dọ̀ àlúgbù náà sí àlúgbù láàmú ọ̀rẹ́ tó wá jọ tí wá ti lè tẹ́lọ́rún àwọn táwọn fí mí ájú wọn dáa sẹ́gẹ́tìsì àtàwọn fí ní ájú wọn dáa ìwẹ̀ láàmú ọlọ tí ó bá tẹ́lọ́rún àtúlẹ̀ ní nítorí ká fẹ́ tẹ́lọ́rún káwá ní kí á mọ́ lọ sí ọ̀dọ̀ kúmọ̀ tó lọ́nà àfà àti ẹ̀ náà sẹ́gẹ́tìsì àwọn tó bá wà bí ìgbìyàn tó ẹgbẹ́ wọn máa ń da òjò ṣe pé ó bá wọn bá ẹni tí kò sí tí wọ́n jẹ́ ẹ̀fẹ́jọ tó ní pé ṣé ìwò ẹ̀ tí wọ́n sọ yẹn ni ìmọ̀ ìlú sí ló tẹ́gbẹ́ ṣé kò ẹ̀gbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ yìí máa wẹ́ ẹ̀ka ìgbìyàn wọn fún wọ́n bí báyẹ̀ náà ń sọ ìdíyàwó fún wọn àwọn àtàà sí ìlú ẹ̀sìn òun náà fi séèfù ká ní ìlú ẹ̀sìn lọ́bá wà ní wọ́n ní tán wí nǹkan túbá lórí ẹ̀ tó bá túbá wọ́n hangi wọn ni so àwọn àtàà wà nílùú ẹ̀sìn sẹ́gẹ́tìsìn so táà sí ìlú ẹ̀sìn kálùkù mọ́ fẹ́nu ẹ̀rọ wọ́ọ̀fù ni sẹ́gẹ́tìsìn so and again àwùjọ àyí ó pọ̀ gan dé pé a lè sí yàtọ̀ láàrin onímọ̀ sẹ́gẹ́tìsìn because àbíbù yìí sí onímọ̀ olùmọ̀ nípa kíni sẹ́gẹ́tìsìn because tàwà ẹ̀fẹ́ wọn sọ pa geography ní sí ẹn tí ó di authority lórí geography ó gbọ́ jẹ́ pé bóyá doctor ó gbọ́ at least ó kéré jùlọ ó gbọ́ ní doctorate àbí ó PhD nínú geography àbí olóòtú authority ó ti tó pọ̀ jù ó ti pọ̀ jù ṣe tó kéré jùlọ àwọn òkè so kọ́dá ó sàgbọ́ pàtí first degree but nísìn àbíbù nísìn olùmọ̀ nípa kíni kéèsì olùmọ̀ nípa hadith so kò lè dá sí hadith rárá kò lè dá sí hadith rárá torí kò ní ọpa ẹ̀dẹ́ hadith kọ́dá a lè ní ó ní lẹ́bù sánàwì nípa hadith so ọlọ́pọ̀tá òjò ti wá sí rídé so olófà káwọn lè fi tó rán ọmọ tó fẹ́rù pé èyàn sán kan ni wọ́n so kọ́nà fún gáìdì wọn kó bá sọ́rọ̀ tó wáyé ya bú lọ́wọ́ wọn وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم